nígbà tá a pe ìyá ìyàwó bàbá Olúalọ́ ìyẹn ìyá Iyabo lẹ́kìtì a máa farabalẹ̀ máa gbọ́ interview yẹn báyìí kí n tó wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ já farabalẹ̀ ká gbọ́ ẹnjìníà ẹ bá ń gbé interview yẹn sí lókè lọ́hùn. Ó tó ọdún mélòó báyìí tẹ́ ti fojú kan ọmọ yín gbẹ̀yìn? Mo ti fojú kan báyìí gbẹ̀yìn báwo ti ń lọ sọ́dún 5 báyìí. Ọdún 5. Bẹ́ẹ̀ni. Màmá ìbéèrè tí n fẹ́ bí ní ilé báyìí ǹjẹ́ Olúalọ́ àtọmọ yín ṣe ń ṣègbéyàwó? Wọ́n ṣègbéyàwó kódà wọ́n ṣe pé kán wá mọ̀ wá nínú ilé kan lásán wọ́n ṣe mo mú wọn lọ sọ́dọ̀ torí bàbá wọn ti kú láti ọmọ tí tá à ń wá yìí bàbá ẹ̀ ti kú báyìí ó kú bí oṣù 3 kó pé ọmọ ọdún. mo fẹ́ kí ẹ máa farabalẹ̀ gbọ́ interview yẹn ni o ẹ máa gbọ́ díẹ̀díẹ̀ o bàbá Olúalọ́ àti Iyabo ìyá tó bí Iyabo ló ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ṣègbéyàwó ayé sì gbọ́ ọ̀run mọ́ ẹjẹ́ àtúgbọ́ síwájú díẹ̀ sí. ọdún 6 nígbà tí bàbá ẹ̀ ti kú láti ìgbà yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tí mo ti ń gbààwẹ̀ tí mo ti ń gbàárò torí pé mi ò mọ̀wé ṣùgbọ́n mo fẹ́ káwọn ọmọ mi kó mọ̀wé mo dẹ̀ dúpẹ́ náà pé Ọlọ́run yọrí gbogbo wọn sí dáadáa. ẹ jẹ́ n béèrè báyìí ọmọ tá à ń wá yìí Iyabo àbí ipò kele ló wà ní ọmọ yín? òun ni last born mi. last born tọmọ ọdún mélòó? ṣé báyìí mi ì mọ ọmọ ọdún ẹ̀ báyìí mi ì lè sọ pé ọdún báyìí ni báyìí so torí mi ò mọ̀wé mi ì mọ kankan ṣùgbọ́n mo ṣàmọ̀ pé mo bímọ. ọmọ mélòó lẹ bí kẹ́ tó bí òun? ọmọ mélòó lẹ bí kẹ́ tó bí Iyabo? ọmọ tí kí n tó bí Iyabo mo bí ọmọ Iyabo ló ṣe 9. ẹ máa gbọ́ nǹkan tí ìyá yìí ń sọ ẹ̀yin tẹ̀ ń wò mí online ẹ máa bá mi follow page dáadáa Wise TV lórí Facebook ẹ follow ẹ lórí YouTube Wise TV lórí YouTube ẹ bá a follow ẹ ìyá yìí láwọn bí ọmọ 8 pé Iyabo ní 9 ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ díẹ̀díẹ̀ ẹ̀yin farabalẹ̀ ẹ má yí kò mẹ́ ẹ̀yin tẹ̀ wà online pẹ̀lú mi ẹ má bá mi share program yìí ẹ share dáadáa ọmọ ẹlẹ́ẹ̀kẹjọ òní Iyabo jẹ́ sí ìyá tó bí àti bàbá ẹ̀. Iyabo 9 àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìbéèrè tí n fẹ́ béèrè lọ́wọ́ yín lélẹ́yìí o ìgbà tí ọmọ yín ìgbà tó gbé pẹ̀lú bàbá Olúalọ́ ṣé ẹjọ́ máa ń sọ̀rọ̀ àbẹ́ máa lọ rí wọn lẹ́kọ̀ọ́? irọ́ mo Adó ni wọ́n wà ní Èrìò ni ọkọ wà. Èrì orí òkè Èrìò. orí òkè Èrìò ni ọkọ wà. orí òkè CAC yẹn. CAC Èrìò ibẹ̀ ni ọkọ wà ń gbà yẹn. so ọmọ mi wà ní Ìfàkì lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní Ìfàkì lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yẹn ibẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ti gba ilé fún ibẹ̀ ló ti rẹ́ǹtì ilé fún tó ti rẹ́ǹtì rúmà palọ̀ fún so rúmà palọ̀ tó dẹ̀ rẹ́ǹtì yẹn so Alọ́ ló sanwó ẹ̀ gbà yẹn so ìgbà tó bímọ àkọ́kọ́ wọ́n ránṣẹ́ sí mi. kí lórúkọ ọmọ àkọ́kọ́ yẹn gbàdàn bí? Oore ọ̀fẹ́ ni. Oore ọ̀fẹ́ ni nígbà tó bí. So Alọ́ ló sanwó ibẹ̀. So mo wá bá wọn tọ́jú ọmọ mo wá bá tọ́jú ọmọ ńgbà yẹn. So ìgbà tí mo dẹ̀ tọ́jú ẹ̀ tó dẹ̀ tó nǹkan bí oṣù kan ṣá bí méjì ṣá. So mo bá padà sí Èkó mi. So ìgbà tó tún bímọ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó máa bímọ ẹlẹ́ẹ̀kejì ṣáná ìgbà tó bímọ ẹlẹ́ẹ̀kejì náà mo wá. kí lorúkọ ọmọ ẹlẹ́ẹ̀kejì? Ẹni Olúwa. Ẹni Olúwa, ok. mo wá nígbà yẹn náà. mo ń bá wọn tọ́jú ẹ̀ nígbà yẹn. mo ń bá wọn tọ́jú ẹ̀ nígbà yẹn. so àwọn ọmọ yẹn ó kàn tiẹ̀ fẹ́ kí n lọ. ṣùgbọ́n nígbà tó ṣàdẹ̀ yá ṣá so ọmọ mi wá ní pé nǹkan tó wà ń bẹ̀ ni pé gbogbo provisions tí mò ń tà lẹ́kọ̀ọ́ yẹn kí n kó wọn wá kí
pé tí n bá kó wọn wá bí tó sọ pé òun á tà pé torí pé mi ní tètè padà bí mo ti ṣe padà ní tàkọ́kọ́ yẹn. So ni mo fi kó wọn wá síbí tí mo fi kó wọn wá sádó nígbà yẹn. So ìgbà tó ṣàdẹ̀ yá ṣá tó di pé kinní so ibẹ̀ ni mo ṣàtẹ fọkàn sí pé ẹ̀sìn pé màá ṣáà máa jókòó tì wọ́n. So ni mo fi ń jókòó tì wọ́n tí mo fi ń bá wọn tọ́jú ẹ̀ nígbà yẹn. So mo kò dẹ̀ sí kankan so bí ìyá ẹ̀ ń jáde lọ bọ́n ṣe bọ́n mọ̀ ọmọ ti wà lẹ́yìn mi so kò sí wàhálà. Ẹ̀gbọ́n nìyí so bí mo bá gbé bó bá jẹ́ pé bóyá ó fẹ́ lọ sílé ìwé á lọ so màá mú lọ so tó bá dẹ̀ tún padà màá tún lọ mú padà wálé. So bẹ́ẹ̀ mo ti ṣe wọ́n nígbà yẹn títí tó tún fi ìgbà tó dẹ̀ tún di pé ó tún lóyún ẹlẹ́ẹ̀kẹta. So tún lóyún ẹlẹ́ẹ̀kẹta yẹn so mi kúrò náà lọ́dọ̀ wọn gbà yẹn. ṣé bàbá Olúalọ náà gbé pẹ̀lú wọn gbà yẹn? Ó máa ń wá sí èrì ó máa ń wá sí Adó ni. Wọn àjọ gbé. Wọn àjìjọ gbé bẹ́ẹ̀ yẹn náà. Ṣé bàbá Olúalọ ó ti kọ́kọ́ níyàwó kan kó tó fọmọ yín? Wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ò mọ̀. Ok, ó ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan rí kó di pípàdé ọmọ yín. ṣùgbọ́n àwa ò mọ̀. Ẹ̀yin ò mọ̀. Ok. Èmi ò mọ̀. Ok. So ó dẹ̀ títí ìgbà tó dẹ̀ tún lóyún ẹlẹ́ẹ̀kẹta. Tó lóyún ẹlẹ́ẹ̀kẹta náà nígbà yẹn mi rò pé mo lọ títí ṣùgbọ́n ìgbà tó ṣàdẹ̀ yá ṣá tí mo tún wá sọ́dọ̀ wọn. So tòun sọ fún mi pé kí n wá so kò kan sọ pé ara wọn ò yá ni mi dẹ̀ mọ̀ pé ara ò yá ṣùgbọ́n ó ti kó lọ sí ilé ibi tí a lọ fún ara rẹ̀ kọ́. Níbo ló wà? Ṣé ní Èkìtì náà? Ilé Èkìtì ló wà, Adó ni. Ládó. So ibẹ̀ ni wọ́n wá lọ sí. Àwọn àjọ ń gbé. Bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ń gbé. So mo máa ń wá bẹ̀ náà ni kì í ṣe pé bóyá. Kì í ṣe pé ó ń sùn bẹ̀. Ó ń sùn nígbà mìíràn. Ẹ̀kọ̀ọ̀kan ó máa ń lọ. Bẹ́ẹ̀ ni. Ó máa ń sùn nígbà mìíràn. Àmì á sùn ọjọ́ méjì á lọ. So ìgbọ́n ìgbà tí ara ìyàwó yẹn ò wá yá. So tí mo bá mú lọ sí ọsibítù so tó bá lo bí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ní ọsibítù yẹn so tá a bá tún padà wálé tó bá tún yá tó bá tún dọjọ́ kejì á tún padà lọ. Ṣé àìsàn tó ń ṣe wọ́n yẹn àìsàn oyún ni àbí? Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé àìsàn míì. Rárá kì í ṣe pé àìsàn mìíràn. Torí oyún ẹlẹ́ẹ̀kẹta tán ní ló yẹ ká máa ṣàìsàn báyẹn. So. Mo fẹ́ kẹ́ èèyàn máa di ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ máa nóòtì àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ àwọn point tó wà nínú ọ̀rọ̀ yìí sílẹ̀. Ohun ìyá ìyàwó bàbá Olúalọ lẹ̀ ń gbọ́ yẹn nígbà tí mo ṣe interview fún wọn yẹn lánàá lórí fóònù ohun wọn lẹ̀ ń gbọ́ yẹn ẹ ti gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ń ṣẹlẹ̀ sí ìyàwó yìí nígbà tó ṣì wà Nàìjíríà ẹ já tún gbọ́ síwájú díẹ̀ sí. títí tó ṣáàdì pé wọ́n fi pé ìgbà tó dẹ̀ di pé kinní yẹn ń pọ̀ jù so bí alọ́ ti ṣe mú nìyẹn tó ṣe mú lọ sí bó ṣe mú lọ sí ìlú òyìnbó nìyẹn. So ìgbà tó dẹ̀ mú lọ so àwọn bá ẹrù ẹ̀ tó kù tí ó gbé lọ wá gbé padà sí Èkìtì. So ìgbà tí mo dẹ̀ gbé padà sí Èkìtì alọ́ wa ti wá kọ́ ilé kan a room self contained àti ṣọ́ọ̀bù kan ó ti wá kọ́ fún mi. So bí alọ́ ti ṣe fi bẹ̀ tó ṣe ní pé kí àwọn ọmọ ẹ̀kọ́ mú mi lọ síbẹ̀ nìyẹn. Ibẹ̀ ni mo wá ń gbé ní Adó bẹ́ẹ̀ náà ni. Adó náà ni ṣùgbọ́n so ibẹ̀ ni mo wá ń gbé ṣọ́ọ̀bù yẹn
ó wá ra gbogbo àwọn nǹkan síbẹ̀ ṣá. ń tajà pọ̀. ó ra fírísà, ó ra gbogbo rẹ̀ fún mi ṣá. nígbà yẹn so ibẹ̀ ni mo ti ń ṣe so títí tí táwọn ọmọ yẹn fi ọ̀dọ̀ yín làwọn ọmọ yẹn wà. ọ̀dọ̀ yín làwọn méjì yẹn wà. irọ́ o ọ̀dọ̀ àwọn ìyá wọn ti kó wọn lọ. wọ́n jọ kó wọn travel out. wọ́n ti jọ kó wọn travel out ni. ó wá bí kẹta sọ́hùn. ó wá bí kẹta sọ́hùn. so òun ni so àti gbé àdìjọ sọ̀rọ̀ nígbà yẹn. ẹ̀yin àti ọmọ yín jọ ń sọ̀rọ̀ lórí fóònù. àdìjọ sọ̀rọ̀ nígbà yẹn. àdìjọ sọ̀rọ̀. àdìjọ sọ̀rọ̀. so láti ó dá àárín kan lẹ́ẹ̀jọ́ sọ̀rọ̀ mọ́. ó dá àárín kan náà ni àdìjọ sọ̀rọ̀ mọ́. nọ́mbà tó fi máa ń bá yín sọ̀rọ̀ ńkọ́. nọ́mbà àti ọmọ mi ni ó wà lọ́wọ́ mi. nọ́mbà tí ọmọ yín yẹn wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. ok tí ẹ bá fi ń pe ọmọ yín yẹn ó wà lọ́wọ́ yín. ó wà lọ́wọ́ mi. ok ṣé nọ́mbà yẹn ò wá lọ mọ́ ni. kò wá lọ mọ́ ni kò wá lọ mọ́ ó búlọ́ọ̀kù ẹ̀ ni. ok ṣé wàá bèèrè lọ bàbá OLUALO pé ọmọ ńkọ́ kí náà sọ. àwọn wà náà ni so ìgbà tó ṣáàdẹ̀ yá ṣá ó tó bí ọdún bíi mẹ́ta báyìí bí mẹ́rin lọ sí bíi mẹ́rin báyìí nígbà tí àlọ́ wa pè mí ó wá sọ fún mi pé òun àti ìyàwó òun jà o wípé tóun bá padà lọ ní torí pé òun ti lọ síbẹ̀ lẹ́ẹ̀mejì kò jẹ́ kóun wọlé pé sòtí òun bá padà lọ òun fẹ́ kókó àmọ́ fóun kókó àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta fóun kóun kò kúrò lọ́dọ̀ rẹ̀ so mo wá ní kò ṣe máa kó àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ kúrò lọ́dọ̀ rẹ̀ ta ló á fẹ́ lọ kó fún. so mo ṣàmọ̀ yẹn mo mọ̀ sí kùpẹ́ yẹ̀sì pé ọmọ mi ò lè kó àmọ́ ẹ̀ fún àmọ́ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. kí wọ́n sọ pé ọmọ yín ṣe fáwọn táwọn fi jà. mi ò mọ̀ sọ fún mi. sáká ọkùnrin máa lọ́ọ̀ni. sánáwà ká ọkùnrin máa lọ́ọ̀ni. ọkùnrin ni àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta. ń gbé ṣé wọ́n ká ọkùnrin míì mọ̀mọ́ yín lọ́ọ̀ni náà fi jà. rárá. fún yín. wọ́n sọ yẹn fún mi. ń gbé ṣé wọ́n ká ọkùnrin míì mọ̀mọ́ yín lọ́ọ̀ni náà fi jà. rárá. fún yín. wọ́n sọ yẹn fún mi. ẹ̀yin ò dẹ̀ rọ́mọ yín bá sọ̀rọ̀ mọ́. mi ì dẹ̀ rí mọ́mọ́ mi bá sọ̀rọ̀ mọ́. àtìgbà tí bàbá OLUALO ti sọ fún yín pé àwọn ìjà yẹn ǹjẹ́ láàyè gbọ́mọ yín sọ̀rọ̀ ṣe bá wọn sọ̀rọ̀ lórí fún. mi ì bá wọn sọ̀rọ̀ lórí mi ì rí wọn bá sọ̀rọ̀ mọ́. dèsìn. bẹ́ẹ̀ni. ok ìgbà tó bọ̀ lọ́wọ́ sọ pé fẹ́ kọ́ wọn lọ kí lọ́wọ́ sọ lẹ́yìn ẹ̀. mo wá ní kò ìgbà tó wá ní òun padà lọ pé tí ó bá ti jẹ́ káwọn ọmọ òun kó pè òun láàrin ọjọ́ mẹ́ta péré pé òun máa kọ ọmọ yẹn sílẹ̀ òun máa kọ fún láti ìsìn lọ títí láéláé títí Olúwa fi máa dé pé òun ò ní gba ọmọ mọ́ mo wá ní kò burú tí n bá ti pè ọmọ mi tó bá ti gbé kọ́ọ̀lù tó màá lè mọ màá lè sọ̀rọ̀ màá lè mọ nǹkan tí ó ṣẹlẹ̀ so ṣùgbọ́n láti ìgbà náà mi ò rí bá sọ̀rọ̀ mi ì rí pé mi ì rí ṣe kò sọ̀rọ̀ ọmọ mi náà ò sọ̀rọ̀ so mo á sà ń bẹ Alọ́ pé kó má bínú wípé nǹkan tèmi mọ̀ ni pé nígbà tí mo ti pè é báyìí nísìnyí tí ò ti jẹ́ kí n gbé tí ò ti pè mí so pé mo ṣáà ń bẹ Alọ́ pé kó jọ pé Alọ́ ni mo lè rí bá sọ̀rọ̀ pé kó má bínú so pé mo fi Olódùmarè ọba tó dáa bẹ́ẹ̀ irú orí mi náà mo fi bẹ̀ ọ́ orí mo fọlọ́run bẹ̀ ọ́ mo forí ẹlẹ́dàá ìyá rẹ̀ náà mo fi bẹ̀ ọ́ pé kó jọ torí Ọlọ́run kó má bínú ṣùgbọ́n Alọ́ kọ̀ kò gbọ́. ǹjẹ́ ìgbéra lọ bá bàbá lọ ní ṣọ́ọ̀ṣì wọn. mo máa ń lọ. ẹ máa ń lọ sọ máa ń jẹ́ kẹ́ ẹ rà wọ́n. tí mo bá ti débẹ̀ báyìí
láàrin ìṣẹ́jú méjì tí mi ìbá ti kúrò níbẹ̀ ó máa pariwo ni. ariwo kí náà ń pa. kí n kúrò lọ́dọ̀ kí n kúrò bẹ́ẹ̀ kí n kúrò òun ṣàtìbísí màmá àti ṣàtì sọ pé kí n bá ti fẹ́ bá ń sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ lórí fóònù. ṣé nọ́mbà wọn wà lọ́wọ́ yín. ó wà lọ́wọ́ mi. ìyẹn nọ́mbà bàbá Olúalọ. bẹ́ẹ̀ni ó wà lọ́wọ́. ṣé a sì máa ń gbèdè sí i. wọ́n ń gbé o. àgbẹ̀ kọ́ yín mọ́. wọ́n gbé kọ́ọ̀lù mi. ẹ̀ẹ́dẹ̀ rí ẹ̀ẹ́dẹ̀ kẹtì ẹ̀gbọ́n kankan pọ̀ ọmọ yẹn rárá. mi ì gbọ́ nǹkan kankan nípa ẹ̀. ọjọ́ kan ǹjẹ́ yìí ti lọ chọ́ọ̀chì kẹ́ lọ pariwo ń bẹ̀rẹ̀. mi ì lọ pariwo níbẹ̀ ò ní ṣọ́ọ̀ṣì o ṣùgbọ́n mo kì í ṣe pé mi kì í sọ̀rọ̀ níbẹ̀ o ṣùgbọ́n inú ilé ní yàrá ibi tí wọ́n fi mí sí ibẹ̀ ni mo ti máa ń sọ̀rọ̀. tí bàbá Olúalọ wá ní kẹ́ fún yín sí yàrá kan. wọ́n máa ń fi mí sí yàrá kan. ṣé bàbá Olúalọ ti ní ìyàwó mi ni lẹ́yìn ọmọ yín. ó ti ní. ó ti fẹ́ lómi. bí ṣe ló yàn án lálẹ́ o bí ṣe mo ṣàmọ̀ pé ò pọ́síbù. látọ̀dún nǹkan ọkùnrin má bọ̀ bẹ́ẹ̀ ni sùn. ṣó pọ́síbù. kò ṣeé ṣe bẹ́ẹ̀ o. kò ṣeé ṣe bẹ́ẹ̀ o. so mo mọ̀ pé a máa bóbìnrin kan sùn. màmá ǹjẹ́ ọmọ yín ẹ́fà sọ fún yín rí pé nígbà yẹn pé bàbá Olúalọ ti bímọ kan rí kan tó fẹ́ àwọn. ó sọ fún mi pé ó ti bímọ kan rí. wọn dẹ̀ rí ìyàwó wọn rí. mi mọ̀ bóyá wọn rí rí bóyá kò rí rí mi ò sọ. ẹ̀yin ò rí ìyàwó wọn rí. mi ì rí rí. bẹ́ẹ̀ sáà màgbọ́n ti fẹ́ ìyàwó kan rí kan tó fẹ́ ọmọ mi yẹn. ọ̀dà. wọ́n sọ pé ṣe lóbìnrin náà gbé kú. ní obìnrin ìyàwó àkọ́kọ́ yẹn náà. bẹ́ẹ̀ni. ọ̀dà ọlọ́run á fún wa rírí lágbára ọlọ́run. nǹkan kan tẹ́mi mọ̀ ni pé tọ́mọ yín bá sì wà láyé lágbára ọlọ́run ẹ̀ rí. ẹ̀ rí lágbára ọlọ́run torí pé a ṣe nǹkan kan fún mi. ṣé ẹ lè wá fóònù nọ́mbà jáde lórí fóònù yín. fóònù nọ́mbà wo. ti ìyàwó yín tí ò lọ ọmọ yín tí ò lọ ọmọ yẹn. àwọn ti blọọkù ẹsẹ. ẹsẹ sì lè rí fún mi kẹ sẹ́ndì ẹ̀ sí mi. mi ì lè sẹ́ndì rẹ̀ mi ì mọ̀ sẹ́ndì mi ì mọ̀ mo kàn pé tó kò dẹ̀ ṣe kinní so ó dẹ̀ ti blọọkù ẹ̀ ó dẹ̀ ti. ó sì wà lórí fóònù títí yín. kò ṣùgbọ́n tó ti yí sí kéwú. wọ́n gba sí bàbá Olúalọ ti gba fóònù ọwọ́ yín rí ni. irọ́. ẹ̀nà ti yí sí kéwú. ọmọ mi ti yí sí kéwú sẹ́ kò tún sí kinní mọ́ kò tún ṣiṣẹ́ mọ́. ẹ̀rí náà kò yé yín nǹkan tí mo sọ nọ́mbà yẹn síbẹ̀. nọ́mbà yẹn ó ti yí sí kéwú ni bí mo bá tẹ̀ báyìí kéwú ló dẹ̀ yí sí. ló ń yí sí lórí fóònù yín. bẹ́ẹ̀ ni. bọ̀sẹ̀ lè kọ́ jáde. mi ì lè kọ́ mi mọ kéwú kọ́ mi mọ kéwú kọ́. nọ́mbà bàbá Olúalọ kọ́ sọ́wọ́ sí wà lórí fóònù yín. ìkíní mo ṣáà ìkíní ni àwọn tó ń ṣe níbi tí àwọn bíi tí mo ti máa ń bá sọ̀rọ̀ ní wípé níbi kílẹ̀ tí ń pè kíní nọ́mbà àwọn tó ń sọ tó máa ń sọ̀rọ̀ lórí àmọ́ tó máa ń sọ̀rọ̀ lórí fóònù ni mo ti máa ń bá sọ̀rọ̀ so mọ àwọn yẹn kò sí fún nọ́mbà kò sí kankan kan. ọ̀dà ọjọ́ wo la lè bá yín lé. ṣé mi lọ síbi kankan ló bá ṣeré jáde lọ sọ́dọ̀ àwọn ọmọ lọ sọ́dọ̀ ọmọ mi. òun náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ yìí ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀yin àgbáyé tẹ̀ ń wò mí ohun ìyá ìyàwó bàbá Olúalọ ìyẹn ìyá Iyabo lẹ́tí gbọ́ yìí a ti rí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan a ti rí àwọn nǹkan kan dìmú ń bẹ̀ bàbá Olúalọ iṣẹ́ ìránṣẹ́ ò ní bàjẹ́ mo nígbàgbọ́ gbogbo ohun tí àwọn èèyàn ń sọ káàkiri yìí mo nígbàgbọ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí torí ẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀ bàbá Olúalọ ẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀
ṣùgbọ́n nǹkan tẹ̀mí àkàgbà yín gẹ́gẹ́ bí ọmọ yín ni pé ohun tó bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká yóò rí kó má bàa affect iṣẹ́ ìránṣẹ́. gbogbo táwọn èèyàn ń sọ lọ́tún táwọn wòlíì kan ń sọ lọ́sì, àwọn wòlíì tó bá jáde fún bàbá Olu Alo èmi ń sọ pé orogún òwò ni, orogún òwò làwọn náà ń ṣe, orogún òwò ni, orogún òwò ni. tá a bá yẹlé tiwọn náà wò ó ṣe é ṣe ká bá nǹkan ìdọ̀tí ń bẹ̀. ṣùgbọ́n bàbá wa Sam Olu Alo ojú òní tì yín, mo fi ìpè Joseph Ayọ̀délé Babalọ́lá bẹ̀ yín, mo fi ìyá yín àti bàbá yín mo bẹ̀ yín, mo wá ń fi àmì orí yín yẹn mo fi bẹ̀ yín bàbá Olu Alo, ẹ bá wa dá sí ohun tó wà nílẹ̀ yìí. ẹrù ti ọjọ́ orí ìyá yìí, ohun tó bá wà ńbẹ̀, tó bá yẹ pé ọmọ yẹn ti kúrò ní France tẹ́ ẹ mú lọ, ẹ jẹ́ ká yóò mọ̀ bí ẹ ti délé wọn, tẹ́ ẹ bá ọmọ yẹn ń bẹ̀ mọ́, tẹ́ ẹ bá ní France, tẹ́ ẹ bá ń France mọ́, ẹ jẹ́ ká yóò mọ̀ ẹ pé mo débẹ̀ o, mi ò bá ní France mọ́ o, ó ti kọ́ ọmọ sá lọ o, èmi náà ò rí nọ́mbà ẹ̀ pè mọ́ o, báyìí báyìí ló ṣẹlẹ̀ o, ẹ jẹ́ ká yóò gbọ́. aláàánú kò ní fi yín lẹ̀ bàbá Olu Alo. èmi ò láǹfààní torí pé èmi ń ṣe blogger tí mo ń búyàn, èmi máa ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ni, tọ́rọ̀ bá ṣe rí lèmi ó ṣe tàn mọ́lẹ̀ sí. ẹ máa rí pé látìgbà tí mo tún ń ṣètò yìí mi ò ní bàbá Olu Alo ṣe nǹkan kan, mi ì dẹ̀lẹ́ ẹ̀fà sọ pé bàbá Olu Alo ṣe torí mi ì ṣagbófinró tó ń fìdí òtítọ́ múlẹ̀. ṣùgbọ́n interview lẹ́ẹ̀mọ́ gbọ́, àti gbọ́ ti ẹ̀gbọ́n ìyàwó ti ìyá ìyàwó lẹ tún gbọ́ yìí, tó bá tún yá ẹ tún gbọ́ tẹlòmíì. tẹ́gbógo ti ń jẹ́ tọ́lọ́hún, ẹ kàn máa bá mi follow page yìí ní Wise TV lórí Facebook tàbí page tẹ́ ti ń wò mí yìí lórí YouTube Wise TV. bákan náà subscribe síbẹ̀, ẹ subscribe fún ẹ ṣàánú ajé. iṣẹ́ tà ń ṣe yìí kì í ṣe pà ń gbowó sí i, a fẹ́ ìtẹ̀síwájú àti ìfẹ́ ọmọlàkejì. lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa bàbá Olu Alo, nǹkan ò ní ṣe yín, ọ̀tá ò ní yọ̀ yín, ọ̀tá ò ní yọ̀ yín, ọ̀tá ò ní yọ̀ yín, iṣẹ́ ìránṣẹ́ ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. ẹ bá wa fèsì sóhun táwọn ìyá yìí sọ. ibi tí Ìyàbọ̀ wà ẹja mọ̀, ibi táwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta náà wà ẹja mọ̀. mo mọ̀ ẹ́ pé agbára yín débẹ̀, ẹ lè ṣe tó ń pè ní internet láti wá ìyàwó yẹn jáde. Ọlọ́run fún yín lágbára débẹ̀, ẹ mọ̀ èèyàn débẹ̀, kò síbi tẹ́ ẹ tẹ̀ lágbàáyé tọ́lọ́run ò fún yín tẹ̀ àti gbé yín ga. Ọlọ́run wà ní jẹ́ ẹ jábọ́ bàbá Olu Alo, ẹ ní jábọ́, iṣẹ́ ìránṣẹ́ ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. ẹ bá wa fèsì so táwọn ìdílé yìí sọ. MC Wise rèé o, mi ò sí ní ìbàjẹ́ ẹnikẹ́ni, ẹ wá gbélé kí n tó máa lọ o, ẹ wá gbélé kí n tó máa lọ. tọ́lọ̀ ń bá fún wa lórí ọ̀fẹ́ á tún padà wá sórí ètò táwọn fámìlì ẹ̀, ìyẹn fámìlì Ìyábọ̀ tó bá tún fún wa láàyè láti ṣe interview fún wọn, á tún mú interview wọn wá sórí ètò yìí. ṣùgbọ́n tó bá fún wa láàyè, èmi ò ní wá sórí ètò yìí wá defend kankan tí mi bá mọ̀ ń pa ẹ̀, ohun tán bá sọ lẹ́ẹ̀mọ́ gbọ́. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Rótìmí Daniel Sinyin náà ni Awíkòkò lójú ọlọ́rọ̀ tí bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ fi mí ṣe ni. ó ní fídíò bàbá Ezekiah kan tí mo fẹ́ sáré yànnàná nínú fọ́nrán yìí. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wo fídíò yìí, màá wá padà wá sọ àwọn nǹkan kan. wọ́n ní olódodo a máa láyà bíi kìnìún. mo fẹ́ sọ fún yín pé olódodo gan máa ń láyà ju kìnìún lọ ń gbà mí, torí wípé nínú ijù kìnìún gan máa ń sá fún àwọn ẹranko kọ̀ọ̀kan tó bá dojú ẹ̀ tán, pàápàá jùlọ irú àwọn ejò tó máa ń ṣán wọn yẹn, kìnìún ó sá fún un. ṣùgbọ́n nígbà tí olódodo bá mọ̀ pé òdodo lòun gbé dání, ẹ rí wípé ikú gun ò kì í ba olódodo lẹ́rù. kí ló ń jẹ́ kú? nítorí ẹ̀ ńkọ́, èmi àtàwọn bàbá ẹ̀sẹ̀, ẹni fẹ́ kú pàdé ẹni máa pa. ẹ wá jẹ́ kí ọkùnrin ó tàtọ̀rìn, kóbìnrin ó mọ tàtọ̀rìn, káwọ ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ẹ sáré wo fídíò bàbá Ezekiah, mò ń bọ̀ náà. Hallelujah. Hallelujah. Ṣé mọ́tò yìí? Let me not deceive you. Ṣẹ́gbọ̀. Will you listen to me? Ó lè ní gbogbo wa yìí. We are all thieves. Ṣiṣẹ́ tó pé àfún. We have not worked what he has called us for. Stealing by trick ni a. Fífọgbọ́n jalè. Fífi ọgbọ́n jalè. Stealing by trick. O ṣiṣẹ́ Olúwa pẹ̀lú ògùn. We have not labored for the Lord with our sweat. O ṣe. We have not done that.
o gbọ́dọ̀ ṣe t'Olúwa wí. You must do what the Lord said. Ẹni ayé rẹ̀ ọ̀dá kì í jẹran. Anyone that his life is not good at all, you don't take meat. Àwa máa ń soge, a máa soge nínú gbèsè nínú ẹ̀ṣẹ̀. Láì lè ṣe bàbá ọmọ, àwọn ọmọ wa wọ́n gbà pé wa gbọ́, ìyàwó wa wọ́n gbà pé wa gbọ́, àwọn ẹbí wa wọ́n gbà pé wa gbọ́, torí tẹlifóònù wọn ò jó ní ìsinmi ilé ayé. Our family, our children, our wives, they are not but trusting our callings again because their telephones is not giving us rest again. Ọlọ́run ti kú lọ́dọ̀ wa. God has departed from us. Torí ìṣe wa. Because of our acts. Bá mi parí ìjà lálẹ́ yìí. Lord, reconcile with me tonight. Àwọn méjèèjì sókè. Raise your two hands. Ṣiṣẹ́ Olúwa o. You have not been working. Ṣiṣẹ́ Olúwa o. You are not doing it. Ṣe iṣẹ́ Olúwa. You have not been doing the work of God. You have not been sweating on it. You are eating in that ministry. If you really work for the Lord, it will manifest all around. It will manifest in all regions. You are only using the signboard of our Father. You are doing this work of our Father. You have not done anything. What will the next what our forebears have left when we might have gone, what will our next generation take? Don't be surprised that those children raise your hands. Lord, reconcile with me tonight. Reconcile with me tonight. Holy Spirit, reconcile with me tonight. Raise your two hands. Reconcile with me tonight. Today, reconcile with me. Ẹ káàbọ̀ padà sórí ojú ìwé Rotimi Daniels Foundation for Peace and Equity. Ẹ jẹ́ n kọ́kọ́ béèrè nǹkan kan. Ǹjẹ́ tó bá jẹ́ irú àwọn mẹ́sẹ̀gì yìí ni a rí nírú àsìkò yìí tàbí látẹ̀yìnwá nínú body of Christ, ǹjẹ́ irú àwa báyìí máa dìde? Ẹ kọ́kọ́ jẹ́ kí ìdáhùn sí ìbéèrè kó mọ̀ já yín fún jẹ. Ṣé gbọ́ mẹ́sẹ̀gì láàrin 3 minutes? Ṣé gbọ́n tí bàbá Ezekiah sọ tó mú orí wú? Tí wọ́n bá ń fún wa nírú mẹ́sẹ̀gì báyìí tí wọ́n kàn tún wá sọ lásán, tí wọ́n ń wùwà ẹ̀ débi wípé wọ́n jẹ́ kí ẹ̀yin èèyàn olórí burúkú aṣèrè tẹ́ pera yín ní Christians, tí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ ti àwọn gbọ̀ngbọ̀n wípé ẹni yẹn tí ò bá ti gbọ́ orí tó bá ti pray tí ò bá ti sọ nǹkan kan ó mì pé Ọlọ́run ò pè nìyẹn. Ṣé bẹ́yìn lẹ báyé wọn jẹ́? Torí pé ń wá prayer wèrè káàkiri, a fẹ́ ṣiṣẹ́ à ń wá prayer kiri, àwa la báyé àwọn bàbá ìjẹ́. Àwọn náà dẹ̀ ń tira wọn gbọ̀ngbọ̀n. Tẹ́ bá gbèrú mẹ́sẹ̀gì báyìí sílẹ̀ tí oníkálukú mú jẹ pé wọ́n lọ́n wá ràn mí lọ́wọ́ nínú ọ́fíìsì mi tí mò ń lọ lẹ́nìí, mi gbúdọ̀ bá yé aláyé jẹ́, mi gbúdọ̀ sáìn pépà tí ò yẹ kí n sáìn, mi gbúdọ̀ torí pé mò ń wá position kí n kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni. Ṣé ayé máa rójú àbí ò ní rójú? Ṣùgbọ́n ibi tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń ríran, wọ́n ń jíṣẹ́, ó ń ṣẹlẹ̀, wọ́n ń ṣe kinní kan, ibẹ̀ lẹ́yìn olórí ibu máa lọ. Torí ìdí ẹ̀ tí mo ṣe ń bú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ mọ̀ pasán ni wípé
tó bá jẹ́ irú mi ni mo dìde ní tí mò ń sọ wípé irú nǹkan tí mo sọ irú nǹkan tí bàbá Ezekiah sọ wípé wọn ò ṣe dáadáa irú nǹkan báyìí ọ̀pọ̀ náà yẹn á ní pé kémi náà lọ dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ ọ̀pọ̀ náà yẹn á ní pé kí n lọ rọ́ọ̀nù ṣọ́ọ̀ṣì kí n wò bó ṣe rí ọ̀pọ̀ náà yẹn á ní pé ṣé bẹ́ẹ̀ nu bàbá Ezekiah láti gbọ́ ń sìn. First and foremost bàbá Ezekiah Elédùmarè ó bá mi dìyín mú gbogbo ibi tẹ́ ẹ bá ti need restoration ó ti yẹ yín sà gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti need restoration láì wo wàhálà kí làwọn èèyàn máa sọ tó rárá àwọn olórí burúkú tẹ̀ wé wọn nífẹ̀ẹ́ yín sà èmi ni mo nífẹ̀ẹ́ yín o mo nífẹ̀ẹ́ yín torí wípé àwọn nǹkan tẹ́ ẹ fi kọ́ wa pé ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ wa báwo la ṣe lò ó ìgbésí èmi nífẹ̀ẹ́ yín gbogbo ibikíbi tẹ́ wá ti need restitution àti restoration ẹ tètè lọ bẹ̀rẹ̀ sí ní ṣe sà ẹ̀yin náà wo mẹ́sẹ̀gì kékeré tẹ́ gíìfù ó wọni lọ́kàn ó pani lẹ́kún ẹ̀yin fúnra yín gan ó dé level kan ẹ fáìtì ẹkún yẹn ni ẹ lè mọ gíìfù rú mẹ́sẹ̀gì báyìí látẹ̀yìn wá ká dìde náà ẹ lè mọ gíìfù rú mẹ́sẹ̀gì báyìí lọ́tún lósì lókè nílẹ̀ láàrin kírú wa máa question bible tá à ń question lé ní sáà tẹ́ẹ̀dẹ̀ tún máa preach ẹ̀ lásán tẹ́ẹ̀ tún dá ìfẹ́ ọmọlàkejì padà sínú body of Christ tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ tí irú wa ẹ̀ bá dìde ó yẹ kán gbé wa lọ fún psychological evaluation ṣùgbọ́n ẹ wo bẹ́ẹ̀ ṣe palanada. The next question tá a máa béèrè sí ni wípé ṣẹ́pà ṣì bòró ṣá àbẹ́pà ò bòró mọ́ àbáṣọ ò bá ọmọ yẹ mọ́ ṣọmọ yẹ ti rìn òwò ọjà mi ìfẹ́ rò bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jẹ́ kí irú àwọn mẹ́sẹ̀gì kan kí gbogbo àwọn tó dẹ̀ wà nínú ìgbèkùn yín tẹ́ ẹ tú wọn sílẹ̀ wípé you know what if I die I die if I perish I stand with God alone gbogbo ìtẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀ ẹ lọ túbá. Because it is one thing to be saying it, it is one thing to be doing it. Torí bíbélì sọ pé àwọn ẹni yìí fi ète wọn súnmọ́ mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi Olúwa ṣé bí nǹkan tí bíbélì yín sọ nìyẹn. Nítorí ìdí èyí kan fọ́nrán ìmú tiẹ̀ kọ́kọ́ fẹ́ fi appreciate bàbá Ezekiah. Ẹ ní dàgbàyà ẹ ní tí ẹ ní tẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo bíkíbi tẹ́ ẹ ti need restitution àti restoration Elédùmarè ó mọ̀ bá mi fà yín lọ síbẹ̀ débi pé ó dìgbà tẹ́ bá tó ṣe nǹkan méjì kẹ́ tó nísinmi mo wá appreciate yín ni mi ì fẹ́ sọ kankan ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé wọn tẹ́ ń bá wọn tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ wọn tẹ́ fẹ́ kó bá wọn lórí ẹ mọ̀ jólọ àwọ̀ ẹ̀yìn yín olórí ibú nìyí ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ kàn nínú yàn ẹ mọ̀ sórí burúkú ni ṣé bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu wọn fúnra wọn sìn ṣé bóun lẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá Ezekiah yín sìn tó bá jà àlàsọ ẹ mọ̀ bú ẹ mọ̀ ṣépè fún wa ṣé ẹni pọ́rọ̀ ti yanjú ara ẹ̀ báyìí tó rà ń sọ̀rọ̀ sókè ó dìgbà náà.